àtàbẹ̀rẹ̀ iṣẹ́ fújì lọ́jọ́sí ẹ̀ ló kú Bàsúkà àti mọ ayé ò gbàgbẹ́rẹ́ màmá mi ò fẹ́ràn music dáàdì mi ò fẹ́ràn music pẹ́rẹ́pẹ́rẹ́ mo jọ ọmọ aláyè gbọ́ràn iṣẹ́ tí yan láàyò tí ń gbé dání ìbá ṣe pé wọ́n fẹ́ràn music ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí lóko mọ́ ni ìbá wáyé má ṣe program kan ní NTA ìkan ní 1 hour program yẹn èkejì 30 minutes mo ṣe 1 hour yẹn tán ni wọ́n mú Alhaji Sefu Alauddin lọ́dún yẹn lọ́hùn wọ́n wá ń bẹ̀rù pé wọ́n pè mí sí ọ́fíìsì wọn pé kí n jọ ìyọ̀ǹda 30 minutes pé ọ̀gbẹ́ni pé kán lè rí i wọ́n á dáhùn lóhùn pé ó kéré gan àmọ́ kan tó máa dà mo yọ̀ǹda 30 minutes ẹ fún Alhaji Sefu Alauddin látijọ́ yẹn ni wọ́n ti gba tiẹ̀ o ló ṣe ìfàsẹ́yìn fọ́ta mi di ọjọ́ ìrìn ọmọọṣẹ́ pọ̀ ọlọ́gbìbà fáǹsì wọ́n pọ̀ ọlọ́gbìbà olùfẹ́ kò lóhùn kà àgbà lọ gbà bọ́ ayé ẹ̀ mi o mi ò tí ì ṣe rẹ́kọ̀dù ní ilé ayé mi ò tí ì ṣe rẹ́kọ̀dù lẹ́yìn bonanza ní Ẹ̀gbá lásìkò yẹn Bàsúkà ni gbogbo ẹni mo fi kọ́ gbogbo onífújì ló lè testify sí. 84 mo lọ sí Kaduna bí oṣù mẹ́ta ni mo fi kọrin bẹ̀ ní fpd tí mo dẹ̀ kọ́ mọ́ṣẹ́ bíi 25 lọ. mo ń kọrin bí Ìsìkìrù Àgbájélọ́lá mo ń pèdè bí Àláyìndé àbájọ́ lórí ìlú gbèlú bàbá òun mi máa dún bí egúngún òun mi máa fọhùn bí àgbàjẹ. àgbà onífújì kan ni a tún wà pẹ̀lú wọn lónìí tí ẹ fẹ́ gbóhùn lẹ́nu wọn ohun orin ló máa kọ́kọ́ fún yín ná nígbà tán bá fún wa lórin tán wọ́n á wá sọ fún wa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì gangan. ìbà ìní lọ́wọ́ Aláwòrà ìbà lọ́wọ́ Síkírù Àgbájélọ́lá o Àyìndé látàyé Ajíwéré lukú Bàsúkà oníkókó ní ti bẹ̀rẹ̀ lọ́jọ́ ìjọ̀hún àná tá a kọ́ bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dorí NTA. ẹni sùúrù sà ẹ jọ̀ọ́ ẹ má bínú mo rí bí lẹ́vù tó ní fi ń gun ẹ̀yìn yìí tí ń tún yàtọ̀ bí pé kẹ́ máa fi gbogbo ẹ̀ dáhùn rìn ṣé fújì nìyẹn ni àbí kí ni ká pè é tẹ̀ ń pè. fújì gangan ni tí mò ń kọ yìí. ẹ̀tún mi kọ fún wa. ọ̀pọ̀ èèyàn àríyàn jiyàn lórí ìbárù sátì bàríkù bá rí okú lóko mọ́nu ọmọ ọlẹ́gbàmọ́ lùsàbí wọ́n ní mo fojú jà Láyìndé mo ṣe ètè bí Ìsìkìrù mẹ́sà fújì ìpàyẹ́dọ̀ ojú àlà ó ti gbére wa. ok fújì tí ó máa ń ní kéèyàn fi ṣan sí àbí. báwa. àdéhìí Síkírù tó bá jóde lẹ́yà wà tẹ́fẹ́ kọrin kìyàn kọ́ sí ibẹ̀ máa kìyàn náà nìyẹn. tíṣẹ́ yẹn bá bí àwọn ṣe bá lọ́dọ̀ wọn ọ̀gá wa sà nígbà míì a máa rí Àyìndé Bàrísà gangan tó bá wọn lára tán wọn á lo mono wọn á lo treble wọn á lo bass. ó yẹ lo mono fún wa lórí nǹkan kan sìn. ẹlùkù Bàsúkà ọmọ kan ṣo bí méjìlá. ṣé mono nìyẹn àbí. bẹ́ẹ̀ni. ó yẹ tún fi ẹ lo treble ẹ ẹlùkù Bàsúkà ọmọ kan ṣo bí méjìlá. ẹlùkù Bàsúkà akọni ọ̀pọ̀ lọ. ó yá ẹ fi lo bass. gbàǹbájọ́ lórí ìlú gbèlú bàbá òun mi máa dún bí egúngún òun mi máa fọhùn bí àgbàjẹ. ó yẹ dún bí eégún ẹ jẹ́ ń gbọ́ ẹ dún bí eégún. orí ìyá mi ò ní jẹ́ wọ́n ń ṣẹ́gun ní ilé fàdá mi. ilé adé tẹ̀sùn bẹ fẹ́ dún bí eégún. bó ní ìbágun mi oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. orin tí ń yàtọ̀. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ àdìtú ọ̀pọ̀pọ̀ lọ́ọ́ bí ibà. èmi gan rí bí interview tí. ìyá ló jẹ́ kán sọ pé Ẹ̀gbá ni mí original Ẹ̀gbá ni mí náà ṣe máa ń pè mí lọ́mọ Lùsàbí Àgbòǹgbàkàlà Ẹ̀gbá tó ṣe pé Láfúnsá ló ń jẹ́ o ẹ̀wà lọ́ka tún ló ń jẹ́ ti jẹmọ́ o àrèmú bá wọn dá àṣàmì péjú owó èmi gọ́gọ́ lọ́rí gínà ọmọ Ẹ̀gbá lákè. ẹ ṣe ẹ dárúkọ yín fún àwọn èèyàn tó wò wá báyìí kí lorúkọ yín gangan sá. èmi ni Mr. Lukman Ogundara aka Fuji Bàsúkà. níbo ni Bàsúkà yẹn ti wá. ó wá láti abẹ̀rẹ̀ láti Oníkókò. ìlú wo lóníkókò yẹn wà. Abẹ́òkúta ni Oníkókò yẹn wà. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì gangan. mo kàwé ní Adígbẹ́ primary school OLA ní Adígbẹ́ Abẹ́òkúta. ok. mo wá dìtàmí lẹ́kàn mi pé mo fẹ́ lọ kọ́ṣẹ́ iṣẹ́ kọ́lékọ́lé. níbẹ̀ ni mo ti rí àwọn tí wọ́n ń kọrin mo lẹ́bùn orin torí ìyá mi ń lu sẹ́lí ńgbà yẹn wọ́n ń ṣeré àtijọ́ eré sẹ́lí wọ́n máa ń kọ tó mo ti lẹ́bùn yẹn láti ilé. mo wá lọ darapọ̀ mọ́ mo máa ń lọ wò àwọn náà ti kọ́ lọ́n fi ọ̀run kẹ́ wọn. kí lorúkọ wọn. àwọn Jẹ̀lílì Àdìsá. Jẹ̀lílì Àdìsá wo. Oníkókò ni wọ́n ti dìde. ìkan náà. ẹ̀dùn náà Jẹ̀lílì Àdìsá kan kọrin sìn ọmọdé nìyẹn o. ṣóun lẹ sọ. òun kọ́ nìyẹn sá òun kọ́ nìyẹn. Jẹ̀lílì Àdìsá ni wọ́n mú lò lára rẹ̀. ok. nígbà tí a débẹ̀ lọ́jọ́ yẹn máa lọ wá ní ṣé mo fẹ́ ṣe báwọn ṣeré ni mo ní láti máa sọ fún ẹ pé èmi gan fẹ́ kọrin ni. àwọn tó wá kọrin yẹn wọn ò lẹ́bùn orin yẹn àwa ní bàbá ẹgbẹ́ kan patron kọ́lọ̀ ń bá àfọ̀rùnkẹ́ wọn Pat Games ni
òní patron wa. Alhaji Fatai bẹ́ẹ̀ ni Gbemisola. wọ́n wá jókòó tì wá pé wọ́n fẹ́ ṣe competition fún wa lọ́jọ́ yẹn. ní ọdún 19 kílẹ̀ pé. 70 ni sà ẹnìkíní kọ tiẹ̀. àwọn tálẹ̀ nìkíní yẹn kí lorúkọ ẹ̀. director Kí lorúkọ ẹ̀? Táyé Lolú Èjìrẹ́. Èjìrẹ́ wo. Èjìrẹ́ Calypso ló ń jẹ́ nígbà yẹn. ok. ó kọ tiẹ̀. ó kọ Jẹ̀lílì Àdìsá tí mo ní kọ́ lọ́hùn fọnùkẹ́ yẹn. ó kọ tiẹ̀. ó kọ kẹta Rasheed Àyìnà yẹn náà kọ tiẹ̀. nígbà tó di orí tèmi Lukman Basuka pọ̀ ẹnìbọ̀dì pàtẹ́wọ́ wọ́n wóge wọ́n ní kí wọ́n sọ pé kọ́ jẹ́ kí Ẹ̀lùkú máa kọrin lọ pé kò ní ṣọ́ọ̀tì wọn ayé ká gbó máa dùn bí wàá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní ọjọ́ yẹn nìyẹn. wọ́n wá ń dìbò fún orúkọ tá a fẹ́ lò ìgbà yẹn ta ṣingọ́ọ̀mù kan ní Basuka ní ṣingọ́ọ̀mù yẹn wọ́n wá ra ṣingọ́ọ̀mù oríṣi mélòó wọ́n wá ní kọ́ ọmọ kékeré tí ò tí ì dàgbàrá tí ò máa ṣúwọ̀ náà ní kó wá mú kíní pépà tán ra yẹn bó ṣe mú Basuka lọ́dún yẹn nìyẹn gàfi ń jẹ́ orúkọ yẹn di èní. sorúkọ ṣingọ́ọ̀mù ni Basuka bẹ́ẹ̀ ti bá jáde. wà bí a ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀sà. náà ọdún tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ yìí àwọn olórin wo ló tún wà nílùú Ẹ̀gbá ńgbà yẹn. àwọn olóyin wà nílùú Ẹ̀gbá Ọládélé Kàbákà ìbá ẹ. Ọládélé Kàbákà. Kàbákà Ẹ̀gbá Kàbá Ẹ̀gbá. Isiaka Àkànjí. bá a wà ó wà lẹ́gbàá. ok. ara wọn láti rí Panari Alabi. kílẹ̀ pé. Panari Alabi. Panari Alabi. ara wọn láti rí Adara Fuji. a rí Orlando ní Tòtòrò. Orlando ní Tòtòrò. ní Tòtòrò. a rí Èjìrẹ́. Èjìrẹ́ wo. mẹ́ni Èjìrẹ́ Tòtòrò Èjìrẹ́ ní Tòtòrò Èjìrẹ́ Bọ̀nẹ́sà wà wọ́n wà Ìkó Ayé road èmi ń gbé lóní kókò àjọ ń ṣe wọ́n ṣe Alhaji Ṣẹ̀fẹ̀ Àlàó wọn tí ì sí nígbà yẹn wọn tí ì máa kọ nígbà yẹn. àwọn Mọ̀rúfù Ìbí ńkọ́. wọn tí ì máa kọ nígbà yẹn sà. ìgbà tẹ́ ń sọ yẹn lọ́mọwúrà wà láyé nìyẹn. wọn ní chairman ní à ń ṣe ẹgbẹ́ kan tó ń pè ní pman yẹn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Ògùn state. ok. Àyìnlá ní chairman wa ńgbà táwọn dàgbàdàgbà tí wọ́n lọ tán ó kọ Alhaji Vasco da Gama. Vasco da Gama. ok ẹ láǹfààní àti ráyìn lọ́mọwúrà rè. báyìí ni sà. so bàbá lè ṣe ìwọ̀nba tó lè ṣe ó kó yàn mọ́ra ó ṣe dáadáa fún wa. nígbà tí ẹ wá lead orin yẹn àwọn ẹgbẹ́ yín tó kù báwo làwọn ṣe feel. àwọn ẹgbẹ́ mi tó kù wọ́n bínú ọ̀pọ̀lọpọ̀ lọ dá ẹgbẹ́ tiwọn sílẹ̀ Táyé Èjìrẹ́ dàrẹ́kítọ̀ yẹn wọ́n lọ dẹ́gbẹ́ tiwọn sílẹ̀ olóògbé Àyìnà Rashidi wọn náà lọ dá ẹgbẹ́ tiwọn sílẹ̀ the same thing Jẹ̀lílì Àdìsá náà lọ dá ẹgbẹ́ mi sílẹ̀ the same thing but at the end of the day gbogbo wọn kíní ọ̀padà fọ́ṣàn wọ́n padà wá darapọ̀ mọ́ wa nígbẹ̀yìn. ìjẹmọ ni mí ibà sọ́ọ̀fì àtù ìní ìmárapẹ́ ọlámọ́mọ́ kòkó ìjẹjẹmọ ó ṣọ̀ọ́lẹ̀ ìjẹmọ ni mí ìjẹmọ ọmọ onílẹ̀ o alátàkì ọmọ àkómọ ìhìn alátàkì ọmọ àkómọ ilé mi. ikú kan máa pa bàbá yín o òye karùnkárùn máa ṣe pop sí yín òye ikú kan máa pa pàlẹ́yìn o òye karùnkárùn máa ṣe pop sí yín ọba olúwa olúwa ò ní jẹ́ kẹ́ ẹ wá méjì ọlọ́run ò ní jẹ́ ká wàrà wá tì ó àmì àṣẹ. ìbálẹ̀ láǹfààní àti ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. mi ò tí ì ṣe rẹ́kọ̀dù ní ilé ayé mi ò tí ì ṣe rẹ́kọ̀dù rí. kí ló dé ṣé kò sórin ńlẹ̀ ni. gbogbo wa tí nǹkan yẹn ń dùn tó pọ́sàn a rí olùrànlọ́wọ́ a ní olùrànlọ́wọ́ a ronú pa kinní yẹn agbo tá à ń lọ tí ó jẹ́ mẹ́ta lójúmọ́ méjì lójúmọ́ ló dùn mọ́ wa ní àsìkò yẹn. ẹ ń lọ agbo mẹ́ta. méjì lójúmọ́ bá ṣe ń lọ ní Èkó lábẹ́òkúta ẹ̀. Ìbàdàn 84 mo lọ sí Kaduna bí oṣù mẹ́ta ni mo fi kọrin bẹ̀ ní everyday tí mo dẹ̀ kọ́ ọmọ ṣẹ́ bíi 25 lọ. mo dẹ̀ láwọn tí mo kọ́ iṣẹ́ fújì lábẹ́òkúta tó ṣì wà lábẹ́òkúta tí wọ́n ti kú tí wọ́n lórúkọ. ọdún tàlẹ́yìn tí kọ́ṣẹ́ fújì sẹ́yìn kọ́ lọ́dún yẹn. mi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnìkan kan rárá bí iṣẹ́ fújì ẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ọ̀dà à ń wo ni ẹ̀yin wá ti kọ́ iṣẹ́ fújì lábẹ́òkúta. mo ní Kaka Moruf òun ni ọmọọṣẹ́ mi àkọ́kọ́. Mọ̀rúfù Kaka. bẹ́ẹ̀ ni. ṣé fújì náà ló ń kọ báyìí. tó wà ní bẹ́ẹ̀ ni ó ń gbóluwo fújì ló ń kọ. oh Kaka Moruf bẹ́ẹ̀ ni ọmọọṣẹ́ mi àkọ́kọ́. ok ẹ ti rán mi létí bọ̀dá yẹn lẹ́yìn Kaka Moruf ńkọ́. ó tó ku Àdìsá Nurudeen ó wà ní Yànà Pàjà ó ṣe nǹkan fújì dòní kí wọ́n lọ jẹ́ kí gbogbo wọn kí wọ́n rọ́wọ́ mú kí wọ́n gòkè. náà Kẹ́múyẹ́ Ràmọ́nì ńkọ́. àjọ wà dáadáa èèyàn tí mo sì ní nọ́mbà mọ́ ìjókòó àjọ wà dáadáa èèyàn. ṣé Kẹ́múyẹ́ inú ẹ̀yìn àti Kẹ́múyẹ́ ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ orin. àsìkò yẹn tí mo bẹ̀rẹ̀ yẹn mi ò lè sọ pàtó Ọlọ́run ọba nìkan ṣo ni ó lè sọ àwọn tí mo lè sọ ń pa ẹ̀ pé wọ́n lè sí ní ọ̀mí díẹ̀ ní Manchester Àjàsá wọ́n yẹn wà ní àgọ́ òkú àjọ ń ṣe ni a wà ní ẹ̀gbọ́n kó bóyá burú òjò but ní àsìkò tá a bẹ̀rẹ̀ Ọlọ́run gba àdúrà fún oníkókó gan tó pé wọ́n lè ṣe nǹkan kan lẹ́yìn Bonanza ní Ẹ̀gbá lásìkò yẹn Basuka ni
gbogbo ẹni mo fi kọ́ gbogbo onífújì ló lè testify sí. lábẹ́òkúta yìí. pẹ̀lú ògo Ọlọ́run wọn ò ní ṣe kọ́kọ́ kó máa pe Basuka ní Ẹ̀gbá, wọn ò ní ṣe kójú ọ̀sẹ̀ oníwákì má lọ sóde 3 méjì yẹn. àwọn Ìsíkàbàkà ńkọ́. ti Abẹ́òkúta òun náà ń lọ ságbo, wọ́n ń lọ ságbo, ṣùgbọ́n fújì tó iṣẹ́ wa yẹn yàtọ̀tọ̀ díẹ̀ torí gbà táwa bẹ̀rẹ̀ ńgbà jáàsì ò tí ì dé. àwa dọ́gbọ́n akọ́ àwọn bọ́ìsì kan jọ, àwa àwòkọ́ṣe, àwa lọ rẹ́ àwọn àkúbà àfi wọ́n ṣe bí jáàsì, àti òṣìṣẹ́ kìíní bọ́ìsì mọ́tò mọ́ bí jáàsì, àwọn oní jáàsì kan tó mọ̀ lù ó ń lò kíní yẹn, ó jẹ́ káwọn èèyàn máa láìkí agbo wa kó tó di pé jáàsì ṣẹ̀ṣẹ̀ dé. bí àwọn kìíní ẹ̀ ṣe rí ńgbà yẹn tí a fi ń gba agbo jura lọ nìyẹn. Ẹ̀lúkú Basuka kì í ó ní ẹ lówó ẹ bímọ o àlàáfíà pẹ̀lú méjì gùn kò bá wa gbé àtúbọ̀ tó wà nílẹ̀ yìí kò dáa. ọmọ àríbi dómi ọmọ ewúrẹ́ dúdú ọmọ yẹn gbó fà ọmọ àríbi dómi ọmọ àgùntàn bọ̀ lọ́jọ́ ọmọ yẹn di Ọ̀ṣun. sẹ́yìn náà rí àgùntàn tó mú lọ yìí. ọmọ àríbi dómi Ọ̀ṣun ò gbàbọ̀dì kọ́ má ṣe gbẹ̀mí mi ọmọ àríbi dóni ẹni ò ṣe bí aláàrù lóyìnbó kò lè ṣe bí adégbọ̀ọ́rọ̀ lọ́jà ọba. ẹlòkó àtàtà alágogo lékúlékú àgbẹ̀yìn àrò kélémọ̀ yẹn lọ sóde ní òkàrà lé ẹlòkó Basuka mi Àyìnà ẹlòkó ọba pédépédé. orin wà nílẹ̀ gan. Bàbá rẹ́kọ̀dù tẹ́lẹ̀ ṣe yẹn àwọn onífújì tó wá kù tẹ́ bá ń gbọ́ rẹ́kọ̀dù wọn pàápàá àwọn tó bẹ̀rẹ̀ lẹ́yìn yín báwo ló ṣe máa ń rí lára yín. ó ń dùn mí lẹ́mìí ó sì ń wù mí lọ́kàn, ìyẹn ló jẹ́ kí n túbọ̀ tí máa tẹra mọ́ pé mo sì ń ṣe iṣẹ́ fújì lọ torí ẹ̀jẹ̀ sì wà lára mi. kódà bí mo ṣe òra iye ẹ̀dí tí mo ní ẹ̀jẹ̀ lára nínú àwọn tó wà ní state lé ní mo sì wà lára àwọn olóyè wọn. ní Ogun State Exco mo sì wà lára àwọn olóyè wọn. now ìgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ fújì yẹn ó yẹ wá sọ fún wa bí nǹkan ṣe ń rí títí dàsìkò yìí. ẹ lè mọ 19 tó jẹ́ bọ̀tẹ́ ní 1984 ẹ lọ sí Kaduna 1984 tá bá lè wo 1984 sí sìn that is 40 years ago. bẹ́ẹ̀ni 40 ọdún ìyẹn níbi tá a bá ẹ̀dẹ̀ tí ń kọ fújì kẹ́ tó lọ. ìgboro àti mi ìgboro dáadáa gbàtà wà nípa àwọn èèyàn lọ Kàbákà lọ àwọn èèyàn ń lọ là ń gbọ́ àwọn náà wà tó àgbẹ̀ ó yá ká kóra káà náà lọ́ka lọ́gbọ̀n ìlú ni a fi lọ. báwo wá lọ ń gbà tẹ́ dé Kaduna. òun dáa torí pé Yorùbá ló pọ̀ jù ń bẹ̀ wọ́n gbà á lálejò inú wọn dùn wọ́n dẹ̀ láìkì orin wa. wọ́n ní gómìnà kan dé ìpínlẹ̀ Ògùn gbà yẹn tó sọ pé kán máa já tíkẹ́ẹ̀tì tán bá fẹ́ lọ sóde wọ́n níyẹn ló lé ọ̀pọ̀lọpọ̀ olórin lọ sí Òkè Ọya torí Òkè Ọya lẹ máa ń pè ń gbà yẹn. bẹ́ẹ̀ ni sà but bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ tiẹ̀ wa. di Àtúndé ní 1983 December to 84 January 1st àná wọlé àwọn dáhùn kọ́kọ́ wọlé báyìí sanction náà gbélé wa lórí pé gbogbo olórin o pátápátá a máa wá gba táàtì o. kò di level kan kí ni yẹ kó bá wa. eré ni àwàdà ni eré ni àwàdà ni eré ni àwàdà ni àwọn pípù yìí má ti dá nǹkan lẹ̀ gan. ó bá di pé oníkàlùkù bẹ̀rẹ̀ ní fáìn ìwé rẹ̀ ẹni máa gba Kaduna ẹni máa gba Èkó ẹni máa gbó oníkàlùkù bá túká. àwa rí ọwọ́ mú àwa rí agbo lọ a máa jáwé ọ̀sán àsìkò díyà ni a máa játalẹ̀ bẹ́ẹ̀ ni sà à ń rí agbo lọ kò dá ọ́ làmú rárá. ẹni pé orúkọ yẹn ti wà ńlẹ̀ bẹ́ẹ̀ ni kódà nígbà tí wọ́n wá ti mọ́ ní oníbàárà tán níjọ́ mi à ní lọ sọ́hún tó àwọn jáwé wọn bá ti ń bọ̀ àmọ́ ní kí wọ́n jà fún wọn lóko fún wọn ní ká má dààmú mọ́. bí ó ṣe rí lásìkò yẹn nìyẹn Ọlọ́run dá wa lóhùn lásìkò yẹn dáadáa. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road South Rayham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ó yẹ wá sọ fún àìrírí yín àwọn tójú ti rí láti ìgbà yẹn ní ìsìn 1984 lẹ lọ sí Kaduna kẹdẹ tó lọ sí Kaduna yẹn ní orúkọ ti wà. ṣé ká sọ pé ti ní orúkọ bí ọdún 5 sásìkò yẹn ni àbí ọdún mélòó mo fẹ́ wo iye ọdún tá a lè sọ pé ká bá fẹ́ pè ní méní méjì nsìn ẹ ti lò ó ti lé lógójì ọdún báyìí tẹ́ ti ń kọrin fújì nìyẹn o. ẹdẹ ní kẹ tó lọ Kaduna orúkọ ti wà ńlẹ̀.
now báwo ni nǹkan ṣe ń rí iṣẹ́ fújì ń gbà yẹn, iṣẹ́ fújì ń sìn ìrírí yín ẹ jẹ́ ká gbọ́n pa. nígbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ fújì lọ́jọ́ sí ẹ̀ ló kó bá sọ́kà àti mọ ayé ò gbàgbẹ́rẹ́ màmá mi ò fẹ́ràn music dáàdì mi ò fẹ́ràn music pẹ́rẹ́pẹ́rẹ́ mo jọ ọmọ aláyè gbọ́ràn iṣẹ́ tí yan láàyò tí ń gbé dání ìbáṣe pé wọ́n fẹ́ràn music ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí lóko mọ́ ni ìbá wáyé ọmọọṣẹ́ pọ̀ lọ́gbìbà fáǹsì wọ́n pọ̀ lọ́gbìbà olùfẹ́ olóhùnkà àgbálọ̀gbàbọ̀ ayé mi o ọlọ́run ló mọ̀ sábàbí ṣùgbọ́n mo ṣì ń dúpẹ́ láwùrà bó ṣe lè ń korí tó lábẹ́ mi mọ̀ ṣe àtàìmọ̀ ṣe alihamudulilayi rọ̀bìlì alamina mo nílé lórí iyo mo dẹ̀ rán mọ́ ní school àṣeyọrí pọ̀ lọ́bìbà àtúndúpẹ́ àfi iṣẹ́ fújì àfi lọ́mọ lọ́wọ́ ẹ̀bẹ̀ mò ń bá láwùrà kó jẹ́ ká ṣe púpọ̀ ń bẹ̀ gbogbo òṣèré fújì pátápátá àní wàràwà àti àmì àṣẹ. mò ń kọrin bí ìsìkìrù àgbájé lọ́la mò ń pèdè bí aláyédè mò ń kọrin bí ìsìkìrù mò ń fọ́lò barrister olùdásílẹ̀ fújì fangua ayédè mi síkìrù àgbájé lọ́la o ló jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pé mo fojú jọ síkìrù mo ṣètè bí aláyédè mo kúrú bí ìsìkìrù wọ́n fi ń pé bá a rí ẹgbà. bẹ̀rù síkìrù lómi lára. mi ò kú tán ọmọ Ìbàdàn. mi ò tán ọmọ Ìbàdàn wọn pè mí lógún Àlàyìndé apẹrẹ ẹwà. ẹ bọ bàbá ẹdún fújì tí yìí yàtọ̀ sẹ́ ẹ̀ ń tẹ̀yìn ń kọ yìí mo ṣe ń try láti lè. ní mo dẹ̀ kọ́lé bí mo ti rálẹ̀. mi à ń fojú ẹkùn láì ṣàwó tààrà igi eléra. iwájú ẹkùn iná. iwájú ẹkùn iná. ẹ̀yìn ẹkùn rò. ojú ẹkùn láì ṣàwó èmi aṣáṣáwìrì aṣáṣáwìrì ẹ̀wọ̀n balẹ̀ wúrọ̀ ẹ̀ràn balẹ̀ wúrọ̀ ṣọ̀ṣọ̀. ẹ máa débẹ̀. ilé tí mo wọ̀ ó di ilé owó ọ̀dẹ̀dẹ̀ tí mo wọ̀ ọ̀dẹ̀dẹ̀ ọ̀la àpótí tí mo fi jòkó ó de ohun àkúnlẹ̀ bọ̀ múnagún àná ni àjèjì àná ni èrò tó ń lé olú èkó ẹ̀bùn mi sùúrù mu. mo rí pórí kí ìyẹn ni ọ̀pọ̀ orin tẹ̀ ń kọ́ wà ó jẹ́ kẹ́ ẹ dá yàtọ̀ nínú ọ̀pọ̀ orin fújì tá a ti ń rí. ẹ kọrin mi nsìn ẹ kọrin mi ẹ má kọrin ẹ̀yọ̀ báyìí. òdùgbò alágbó ẹni gan-an kú lọ́rọ́ lé àyè jọ bí ò bá bọ́ léwu tó bá yọ bọ́ta àtẹ pòsíṣàn òun kò lè wà ní tìyẹ́. ara lè kọjá múṣẹ́ ẹ̀sìn ìtẹríba sóhun gangan màlúù láyé ó jẹ́ kí n júbà fáwọn tèmi bí ò sáwọn ta ní jẹ́ basuka o àwọn náà ń pè mí tán fi gbọ́ mi níta tán fi rí mi níta àwọn náà ń pè mí tán fi gbọ́ mi níta o tán fi rí mi níta. bàbá Basuka ẹ wá sọ àwọn ìrírí tẹ ní fún wa nídìí iṣẹ́ fújì láti ìgbà tẹ ti bẹ̀rẹ̀ títí dòní. àwọn ìrírí tí mo rí bíi fújì ó pọ̀ gan-an tẹ́ pé wọ́n bá fẹ́ ṣiṣẹ́ orin gan-an lápá kan mo lè ní kó má ṣe lápá kan mo tún lè kó ṣe ogun pọ̀ ńbẹ̀. ńgbà tá a bẹ̀rẹ̀ yìí àgbálé fáwọn èèyàn àkóbọ̀ ìsìjọ́ a ní àwọn èèyàn rẹpẹtẹ ìgbà tó yá ọ̀rẹ́ bẹ̀ láti orí Alhaji Sefiu Alao ní ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ní ọdún yẹn lọ́hùn wọn ẹ máa ń ṣe program kọ́ńtẹ́ǹtì wọn fún mi nìkan 1 hour ní ẹ̀ẹ̀kejì 30 minutes interlude yẹn mo ṣe 1 hour yẹn tán mo parí ẹ̀ àfẹ́sí mi díẹ̀ ká bẹ̀rẹ̀ interlude yẹn ni wọ́n mú Sefiu Alao dé ńgbà yẹn so wọ́n ní wọ́n fẹ́ kán rí lórí tẹlifíṣàn àwọn ọ̀rẹ́ àti àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ṣàdúró wọ́n dẹ̀ bẹ̀ mí wọ́n ti ọ̀gá yẹn wá ní kí ni mo lè ṣe mọ nǹkan tí Sefiu má dà lọ́la tàbá ní kó má ṣe ó máa rọ́ mú tàbá ní kó ṣe ó máa rọ́ mo ní mo yọ̀ǹda 30 minutes látijọ́ yẹn ni wọ́n ti gba tiẹ̀ o Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o látijọ́ yẹn àwọn báńdì mi yẹn ti ní mi sínú pé kò yẹ kí n ṣe bẹ́ẹ̀ yẹn kò yẹ kí n gba arú nǹkan lẹ́gbẹ̀ẹ́ láàyè kí n ṣe báṣà òun máa ní kí ni a fẹ́ máa bára fà wọ́n ní ká yọ̀ǹda kan ayọ̀ǹda kan fẹ́yàn kí ni a fẹ́ máa bára fà so WhatsApp play fún bí oṣù mélòó kan pé di pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣọ̀tẹ̀ pé wọn bá mi ṣe mọ́ wọn ṣe gbàṣà bí wọ́n ṣe lọ ń gbà yẹn nìyẹn lílọ tí wọ́n lọ yẹn ló ṣe ìfàsẹ́yìn fọ́ta mi di ọjọ́ ìní. ìgbà yẹn ní kákámọ̀ ìfò ló ń gbére fún mi èmi mo train yẹn wọ́n wá mú ohun gbogbo wọn bá ń jẹ pátápátá kò sí kankan tó fọ́lọ́ mi wọ́n tẹ̀lé káká yẹn àwọn àgbàlagbà ni àwọn boys yẹn ọmọ káká sì kéré wọ́n lè máa control wọ́n lè máa ṣe nǹkan tó bá wù wọ́n ní ẹ̀yìn káká kí Ọlọ́run fi ọ̀run kẹ́ àwọn tó jẹ́ pọ́n ti filẹ̀ ṣàṣọ ìbúra nínú. ẹ̀dùn náà ọmọọṣẹ́ tí ń dẹ̀ ní káká. òun ló ń gbèrin fún mi. now
gbogbo àwọn band boys tí ń bá fi yín lẹ̀ lọ́n bá lọ sẹ́yìn káká. bẹ́ẹ̀ni ọjọ́ kúrò ọjọ́ wà lẹ́yìn mi gbogbo ọjọ́ wà kọ̀m̀pútà àti káká àti gbogbo ọjọ́ wà lẹ́yìn mi ni. káká bá ń lọ lead eré sẹ́yìn ò wá lè organize àwọn boys míì ni. mo organize ṣùgbọ́n Ọlọ́run gbà mí jẹ́ sọ mi nígbà tí kìnìyàn wá ṣẹlẹ̀ mo wá rò pé ẹni tó ti ń rí láwùjọ tó ti ń rí káàkiri tó ti láìkí ẹ̀ mo rò pé kán máa bó wá kọ̀ràn yẹn mo ṣe gba Èkó lọ nìyẹn mo bá tún gba Ajégúnlẹ̀ lọ mo tún lọ bẹ̀rẹ̀ fújì lọ́hùn again ibi tó rí máa dé kò ní ṣaláì kò dé bẹ́ẹ̀ mo kó bọ́ ìsìnjọ àtúnbẹ̀rẹ̀ pòràpòrà nígbà tó máa dárin méjì kan ìyẹn tún die down mi ò sáfi sílẹ̀ ṣàmọ́ ṣáàtì nírètí pé tí àbá tí ìkú lè ti ṣe ń bẹ ló yẹ kí n ṣe máa tẹ̀sán mọ́ pé mo sáfẹ́ láǹdì mo lè kí ní ìṣàmọ́dé ṣe rẹ́kọ̀dù mo fẹ́ jẹ́ yàn. nípasẹ̀ ilé rẹ́kọ̀dù náà ẹ ti kọ́lé iṣẹ́ building materials lẹ́fi iṣẹ́ building lẹ́fi rán ọmọ lọ ilé ẹ̀kọ́ ni. iṣẹ́ building orin ìjọ tó bá wá. bẹ́ẹ̀ ṣe ń kọrin báyìí. pẹ̀lú ògo Ọlọ́run. ọ̀dà ẹ̀jẹ̀ á sọ pé ń pè yín sí òde ẹ̀ẹ́dẹ̀ tí ì ṣe rẹ́kọ̀dù. pé tí ì ṣe rẹ́kọ̀dù. ṣórin dẹ̀ wà ńlẹ̀ kálá ara nǹkan sí. pẹ̀lú ògo Ọlọ́run orin wà ńlẹ̀. ẹ ṣúọ̀. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ má kọ fún wa nú orin yín o ẹ tún kọrin kan ẹjẹ agbọrin kan náà mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé orin wà ńlẹ̀ pé orin gangan la fèsì. àgbàlá àgbà mi lálàásì àgbàlá àgbàlagbó lè fújì ẹni pọnmi àbọ̀ lóhùn wá wàhálà o ẹni àwí fún tó sọ pé òun ò fẹ́ gbọ́ o ẹni àsọ̀rọ̀ fún tó sọ pé òun ò fẹ́ gbà káfí sílẹ̀ ká ṣáà máa wọ níran o ó dìgbẹ̀yìn tó lólóòkú àdá wọn ṣá o ó dìgbẹ̀yìn àdó olóòkú àdá ṣá Ọlọ́run máa ṣọ́ wa àti ìdìbò Ọlọ́run ṣọ́ lọ́wọ́ alábòsí ọmọ ádámọ̀ bàbá ohun tó dáa jẹ́. Ṣẹ́fíù máa ń rí mi ó ń kí mi dáadáa toró ṣe òun náà ṣe àwọn kan má ní gbàgbé ẹ mọ̀ pé ó ń sọ̀rọ̀ ẹgbẹ́ Fullman fún lógùn state ilé ẹgbẹ́ tá à ń ṣe ẹgbẹ́ lónìí ní Ìpòrò Àké òun ló kówó yẹn sílẹ̀ tó gbalé ẹgbẹ́ yẹn fún wa. tó bá ti gbọ́ pé ẹ̀rọ ẹgbẹ́ kò tẹ̀ ń fẹ́ kí nǹkan ní fújì rárá ìyẹn ni mo fi ń ṣàdúrà pé yes Ọlọ́run ló dún máa rí bẹ́ẹ̀ Ọlọ́run wá fi òun ṣe pílà. bàbá káláwọn kan ń pè wá ń sìn wọ́n wá fẹ́ ṣe ìyàwó wọ́n wá pè yín pé ó dà bàbá ẹ̀ Lukú Basuka kí wọ́n wá pè yín sìn wọ́n fẹ́ ṣe ìyàwó ẹ kọrin fún wọn ká sọ pé bí ìyàwó la bàbá ẹ̀. ìjó dídó oníyàwó mo rẹ́ni kẹ́ mo kí ẹ oníyàwó ìyàwó abákọ̀ bábò oníyàwó. ó yá ẹ jẹ́ ká sọ pé àti débi ọlọ́jọ́ bí ẹ kọrin fọlọ́jọ́ bí. ọlọ́jọ́ bí ijó kan ẹ o ẹ̀mí aṣọ ọ̀pọ̀ ọdún láyé o ọlọ́jọ́ bí ijó kan ẹ o ẹ̀mí aṣọ ọ̀pọ̀ ọdún láyé o. wá tún ṣe báyìí lọ́jọ́ bí wà ní mẹ́rin ló bá dé o mẹ́rin ló bá dé tíyàn bá fẹ́ ṣọjọ́ ọ̀bí ọ̀nà mẹ́rin ló pín sí mẹ́rin ló bá dé wàláhì mẹ́rin ló bá dé èèyàn bá wá ṣọjọ́ ọ̀bí o mẹ́rin àkọ́kọ́ ọjọ́ tàbí ni kò ṣe fi ṣeré oṣù tàbí ni ó ṣe pàtàkì ọdún tàbí ni má ní gbàgbé ló jẹ́ o ọjọ́ tá a wáyé o ọjọ́ ńlá ló jẹ́ mẹ́rin ló pín sí o ọ̀nà mẹ́rin ló pín sí. bàbá ó yá ẹ jẹ́ ká sọ pé wọ́n fẹ́ ṣèṣílé wọn wá pè yín kí lẹ máa fún wọn jẹ ń bẹ̀. Ọlọ́run jẹ́ ń kọ́lé láyé o Ọlọ́run jẹ́ ń kọ́lé mọ́lé. wọ́n ti kọ́. Ọlọ́run jẹ́ ń kọ́lé mọ́lé o àmì ẹ̀ Ọlọ́run jẹ́ ń kọ́lé mọ́lé bíi ti Rasaki yìí bíi ti Rasaki yìí tó kọ́lé ńlá òun mo fi ṣàdúrà Ọlọ́run jẹ́ ń kọ́lé mọ́lé. ẹ̀dá mi jẹ́ nílé lórí o àmì ẹ̀ mi jẹ́ ń kọ́lé mọ́lé bíi ti Rasaki yìí tó kọ́lé ńlá ti Bàkáyì tó kọ́lé tó ń ṣílé bíi ti Basuka tó kọ́lé tó ń ṣílé tó tún ṣe 70 years Ọlọ́run jẹ́ ń kọ́lé mọ́lé. ok bàbá ká ní gbọ́dọ̀ àwọn boys lẹ́yà lọ́nkọ́ tó ń kọ hip hop ẹ fún wọn lórin hip hop. It is me I wanna ole o it is me Lukú Basuka it is me I wanna ole o it is me Lukú Basuka ṣé mi lẹ Lukú Fuji Basuka ṣé mi lẹ Lukú èmi lè ní èmi lànà èmi lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń pè mí èmi lẹ Lukú tọ́lọ́mọ ń pè mí oníṣìlẹ̀ ń pè mí wọ́n ṣòkò àgbà Lukú mọ́nù náà má pè Basuka wọ́ndà anybody ló ń jó anybody tí mọ̀ látò ní kókò alo ti wà á tipẹ́ ọmọ let's go there let's go wọ́n ń pariwo wọ́n ń pè ó ti wà á tipẹ́ ó bí dẹ́nsì ó bí play. ọ̀pọ̀ ńlẹ̀ lóòótọ́ o ó dà bàbá ẹ kí Nurudeen Májàgbọ́n yan Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀. Nurudeen Májàgbọ́n Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ Ọlọ́run ló fi iṣẹ́ wọn yìn wọn o ọjọ́ ti pẹ́ tán ti ń bá bọ̀ ẹ jẹ́ ká dúpẹ́ fáàlà òòsà tí yóò Ọlọ́run lókè ló jẹ́ kan ṣàṣeyọrí Ọlọ́run lókè ló jẹ́ kan ṣàṣeyọrí
Oya Nurudini oya o Nurudini máa jà àgbọ̀n ẹ̀jẹ̀ líli máa jọ̀gẹ̀dẹ̀ Nurudini máa jà àgbọ̀n ìyẹn mmg ìyẹn lamẹ́ríkà máa jà àgbọ̀n Nuru kò ní bàjẹ́ kò ní bàjẹ́ gbogbo bó ṣe ń júra kò ní ìyẹn jẹ̀ líli máa jọ̀gẹ̀dẹ̀ ìyẹn jẹ̀ líli máa jọ̀gẹ̀dẹ̀ máa jà àgbọ̀n. Ọ̀dà bàbá àwọn èèyàn fẹ́ pè yín báyìí ẹ fún wọn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín gbogbo àwọn tó bá fẹ́ pè yín àwọn kan fẹ́ ṣọjọ́ òbí wọ́n fẹ́ pè yín wọ́n fẹ́ ṣòkú àgbà ẹ sì lè arrange boys ẹ máa perform. kí ẹ bá fẹ́ kó kí ẹ fẹ́ pàdé Alhaji ọ̀gá pátápátá Tuale Alhaji Olúwayé Wàsíù tàbí kọ́nẹ́tì àwọn boys tí ó máa ṣiṣẹ́ wà mo sì náwọn iṣẹ́ tí mo sì ṣe kọjá àìpẹ́ yìí náà mo ṣiṣẹ́ fún àwọn boys tàbí balẹ̀ níjọ́ ilé yá kánífà kínní wọn. àwọn ẹlòmíì wọ́n ti rí yín ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ ti ṣòkó mọ́ fún bíi 80s lábẹ́kọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ sà ẹ sọ tẹlifóònù nọ́mbà yín sà. 070 67 86 46 58 070 67 86 46 58. èmi ilẹ̀ lóko Fuji Bazooka wọ́n dẹ̀ ti mọ̀ mi wọ́n ti kó mi jẹ wọ́n ń gbọ́ mi lágbàáyé wọ́n ń jó mi lágbàáyé wọ́n bá mi lù gbáyé obìnrin ń gbọ́ Bazooka ọmọdé ń gbọ́ akọ̀wé ń gbọ́ Bazooka gómìnà ń gbọ́ mi yẹ lóko many people Bazooka akọrin ti sẹ́yìn. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.